lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun TV. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wo ìkànnì Orísun TV. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọlá ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ láyé lónìí, ó ti wá gba mẹ́sọ́mẹ́sọ́. Ọlọ́mọdé yóò sí ọ̀rọ̀ sọ o. Bẹ́ẹ̀ bá sí ọ̀rọ̀ sọ àbọ̀ sọ̀rọ̀ ọ̀fẹ́ inú láyé lónìí, àwọn ti járin ìjà àrùn ti kọjá. Láyé lónìí bẹ́ẹ̀ bá wíwíkúwí, ó máa lọ court. Yóò káwọ́ pọ̀nyìn wájú adájọ́ gbogbo orun tó lè jẹ́. Tó bá sọ̀sọkúsọ, tó dáko ẹni ẹlẹ́ni lórí bí ò ti ṣe dáa, tó faṣọ yamala. Àfáwẹ̀ Wàsílám yóò ṣẹ̀wọ̀n. Tó faṣọ yamala. Èyí wọn làwọn olóyìnbó ń pè ní defamation of character. Òun náà ń pè bẹ́ẹ̀. Àfáwẹ̀ Wàsílám èyí gbọ́dọ̀ sọ́ra kọ́ mọ tí ó bá sọ. Wọ́n sàmọ̀nà wá ní Àfáwẹ̀ Wàsílám. Làwa fi máa fi bẹ̀rẹ̀ pé ọ̀rọ̀ tá a wọnú Kùránù tá ò bá èyí tá a wọnú Hádíìsì tá ò rí èyí tí bàbá wa Láàjì àgbà tí wọ́n wí èyí tí bàbá Lágége tí wọ́n sọ èyí tí bàbá Lágbàjì ọ̀fẹ́nu kan rárá àtèyí tá a wọnú tíra àwọn àáfàá tó gbádùn tààrí. Má jẹ́ mẹ́nu débẹ̀ ní tèmi. 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 Àfáwẹ̀ Wàsílám ọ̀rọ̀ tẹ́nu tíra ni kéèyàn fi máa lọ dáko lọ́kọ̀ pé ẹ̀yin ẹ̀dà sọ́lẹ́yìn kírú ẹni nísì bímọ kéèyàn máa gbé bàbá akínní sọ́lẹ́yìn. Ó sì bímọ àwọn ọmọ rẹ̀ ń palẹ̀ mọ́ lọ́wọ́ yẹn àwọn fẹ́ sọ fẹ́ni tó sọ pé sí bàbá àwọn lẹ́yìn wọn ni ọlẹ́yìn àwọn ni wọ́n ní táwọn ti lọ́ọ́ rò. Kò sí sọmọ́ nísì o èyí tán ti sọ kọjá báwọn ń tọ̀hún bá gbà èyí wọn atẹ́gùn fẹ́ sínú bí wọn bá wá gbà wọn rura wọn lọ bí wọn bá rura wọn lọ àbí kẹ́yìn máa pé erípa rẹ̀ dà àwọn tó sì kù lérípa rẹ̀ ó jáde sí yẹn pé àwọn erípa rẹ̀ ní. Ọ̀rọ̀ téèyàn sọ ńlẹ̀ pọ̀ táyọ̀ kọ́ ọmọ lọ kọ́wọ́ bọnú ilé ńlẹ̀ kọ́ ọmọ lọ fagbádá alágbádá ya tó sì jọ́rọ̀ rí tọ́jọ́rọ̀ àlùbáríkà. Níbo la kéré níbo la tí ì tú àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam níbo la tí ì sọ yìí. Bọ́ọ̀ bá ní sọ̀tàn ìtàn bẹnu àlùkùránì táwọn èèyàn gbọ́ tí wọ́n pe kéyì Ọlọ́run o Ọlọ́run jọ́nà sí nítorí gbogbo tí jẹ́kọ̀ọ́ ń bẹnu àlùkùránì ń bẹnu hadisi àwọn àáfàá tún wá ran sí Ọlọ́run lọ́wọ́ àwọn náà mú ọ̀rọ̀ tí wọ́n wá yìí sì ń lọ sí déédéé tàwọn tọ́lọ́. ṣe pé Kùránì àtàdísì náà wọ́n gbọ́yé. náà wọ́n gbọ́yé ẹ̀dá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ níta nàbí òwì ntọ́lọ́wọ̀n òwì tá nàbí ọ̀sọ́ táwọn àáfàá ta kàálẹ̀ wọ̀nyí ọ̀sọ́ àmọ́ mú mẹ́rẹ̀ ẹni tí wọ́n ọ̀sọ́ Ọlọ́run mọ́jọ tẹnu tèmi jáde mọ́jọ tẹnu gbogbo ẹni tó bá tún sáámi mọ́jọ tẹnu wọn jáde o. Àfáwẹ̀ Wàsílám ẹ̀rọ ọ̀rọ̀ ń bà mí o ẹ̀rọ ọ̀rọ̀ tó bá o. Àwọn tó jẹ́ ẹni gidi nínú ayé máa bẹ̀rù ọ̀rọ̀ náà. Àwọn tó jẹ́ ẹni gidi nínú ayé wọn á máa bẹ̀rù ọ̀rọ̀. Nínú ẹ̀kọ́ torí wọn náà lẹ́jẹ̀ gbọ́dọ̀ sábà yọ́nú sí wọn. Bẹ́ẹ̀ bá ti sun tẹ́lẹ̀ mi bá wí tọmọ kékeré mi bá wí nítorí lára bàbá mi. Nítorí lára àwọn alájí àgbà mi. Torí bẹ́ẹ̀ ti rí ohun bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ alájí àgbà tàwọn torí bí wọn tẹ́ ẹ bá ti sọ́tọ́ bá ti jẹ́rọ́ kò ṣòro mọ́. Àwọn alájí àgbà wọn ṣe báyìí wà pé ìtàn sọ yìí kò. Tá a bá fi ìsáhàn bàbá dáadáa ìsọ̀rọ̀ wọn ọ̀pọ̀. Bẹ́ẹ̀ni. Torí ẹlòmíì lè bá wọn nínú ilé ó lè jásìkò táwọn tiẹ̀ níwì kankan wọn kàn dákẹ́ náà wọn ò sì sùn. Wọ́n bàbá dákẹ́ ni. Ìdákẹ́ wọn pọ̀. Ìdákẹ́ wọn pọ̀ ju ọ̀rọ̀ wọn lọ. Ìgbà míì tó ní tẹ́bá tó débẹ̀ wọn aṣọ ní wọn tó kí ni làbárì tí orí mú kí ni làbárì tí kí ni tún ṣẹlẹ̀ nínú ayé. Ìwọ́tọ̀ wà wọn lọ́ọ́ mọ̀ sọ̀rọ̀. Wọ́n lọ́ọ́ mọ̀ sọ àwọn bàbá mọ̀ gbọ́ ni wọ́n máa ṣe. Tó bá sì ti fẹ́ pọ̀ jù Ọlọ́wọ́n sàmọ̀nà wa Ọlọ́wọ́n sàmọ̀nà. Omi wà ní ọwọ́ díẹ̀ tó ọ̀dà mo ti gbọ́.
láyé lónìí ọmọ mi ọmọ àjẹ́ ẹni níbà ọmọ àná. wọ́n wá tọ̀ wọ́n ọ̀rọ̀ wọn kọ́ bá pé wọ́n bá dìbò ọ̀rọ̀ wọn ti pọ̀ jù bí wọ́n ṣe wá sí lọ́wọ́ ọ̀tán àbí wọ́n ń kọ́ mọ̀ ń kéwu. ọ̀pá ibi tọ́rọ̀ bàbá ti pọ̀ náà nù torí kí wọ́n má bàa sọ̀sọ́kúsọ náà ni Ọlọ́run sàmọ̀nà wọn débẹ̀ yẹn. ìdákẹ́ wọn pọ̀. ẹ wá wáyé lónìí ìsọkúsọ ni ọmọ mi ń bẹ òun ni olóòtú àáfàá rẹ̀ tí máa bi àáfàá rẹ̀ lọ́rọ̀ yẹ máa ké akamakala àáfàá kan ara wa ara ẹ̀yin wo ìwọ ọmọ jó tó ń pe àáfàá ní àáfàá kan ara wa kan náà àwọn àáfàá òun náà pákó ní ń ta kódà òun náà tó wá jẹ́rìí sí pé pákó lòun ń tà ẹ wo ọmọ tí wọ́n bí lánàá ni wọ́n ń sọ̀rọ̀ ẹni wọ́n ti bí láti jẹjẹ ẹ wà rí fín bọ́rọ̀ bá ti pọ̀jù ẹ sọ̀sọ́kúsọ olóòtú àti àáfàá rẹ̀ tí ń bi lérí ọ̀rọ̀ ẹ wíwìkúwì ẹ padà gba lẹ́tà tí wọ́n pe yes wọ́n fẹ́ rí yín. ọ̀kan náà àwọn ẹni lóní ìzáàkà sóra ìkàlámi. Fásákìtú ni. ìtọ́ máa fà ní ìwé tó wí ní àfáà jẹ́ fún ọbí ó ti mọ tí ń bẹ ní ọ̀rọ̀ ọmọ àgbákò tí ń bẹ lára ọ̀rọ̀. bóyá n travel lọmọ wà nínú mọ́tò tí ì bá ti ṣe gbígbígbé ẹni àfáà ẹsẹ̀ sùúrù díẹ̀. ìzáàkà sóra ìkàlámi fásákìtú ni. olóòtú àfáà rẹ̀ máa dá àfáà rẹ̀ lákẹ́. ẹlòmíì ń travel lọ́nu mọ́tò rẹ̀ náà lọ́wọ́ wọ́n ti gbọ́ mi jù sábẹ́ nù mọ́tò. òun sì ń rìkọ́dù wọn. làáfàá fi ní kọ́dà bẹ́ẹ̀ wà nù mọ́tò kọ́dà bọ́ dá wà nù ilé rẹ̀ kọ́dà bọ́ ń dọ́rọ̀ sọ mọ́ bára rẹ̀ sọ̀rọ̀ kí èyí ọmọ gbọ́ torí ògiri létí. ògiri létí tó ń wí nínú ni ọmọ akéwù àfa ó sì tún tú àṣírí àfa gbogbo ọ̀rọ̀ tá àfa sọ. tọ làáfàá fi ní ọ̀rọ̀ bá ti lè pọ̀ jù ẹ sọ fún mi torí àwọn tí ń sọ̀rọ̀ yìí gan ọ̀rọ̀ rẹ̀ ní bẹ lẹ́nu wọn ẹ̀rú sì tún bà wọ́n. àwọn àfa àtọ́sọ̀rọ̀ yìí ní sí àwọn ọ̀rọ̀ rẹ̀ náà wọ́n lẹ́nu wọn bẹ́ẹ̀ ló wọ́n sì sọ tẹ́lẹ̀. ẹlòmíì inú mọ́tò tí Ọlọ́run wà náà ló ti dáná. ìdáàkà sóra ìkàlámù fásákìtúni. ìdáàkà sóra ìkàlámù fásákìtúni. abájẹ mọ bí ó ní fásákìtúni ẹni mọ mi ẹja mi lákè abúlé wọn kàlà. ẹ wọ́n wá dá ìbáàtì àfa kún bí ọ̀rọ̀ wọ́n fẹ́ darí àfa pé ọ̀rọ̀ yìí ti ó ti tó. tẹ bá fẹ́ sọ̀rọ̀ ìdí wọn gbọ́ fàáfà rẹ. àwọn àfa dáadáa àfa àláyé nìta ni wọ́n ń sọ̀rọ̀ wọn pé àwọn sì palẹ̀ mọ́ gbogbo tí ọ̀dà wá ìjòkó yìí àfa àlẹ́ ọ̀kankan wà fà tí ń ṣe wá sí àfa àlẹ́ ọ̀kankan erípa rẹ̀ dà erípa tiẹ̀ dà erípa àwọn tó bí wọ̀ dà. ìgbà tá a fà ní wọ́n dáhùn lákẹ́wò kí ló wá ní ọ̀rọ̀ ọmọ sí. fa inna dina yahdumu kalam. oníṣẹ́ rí ọ̀rọ̀ tẹ́ rí ni gbogbo ẹ̀sìn tó ló sìn òun yẹn náà bílà òun kálásà látùjọ òun jòkó láàrin wọn bí mọ́kàdí ìfẹ́ yìí kọ́gbọ́n òun wá ń gbogbo wóróworó tó ń wọ́n ní fa inna dina yahdumu kalam. ọ̀rọ̀ tó bá ti sọ táwọn èèyàn ń gbé èlórí ìbúra àfáì wọ́ sókè ọ̀rọ̀ tó bá sọ táwọn èèyàn ń gbé kò ní já fún àfáì. ibẹ̀ sì jẹ́ ni afẹ́ wàsílám afẹ́ sọ̀rọ̀ ní Muhammad sallallahu alaihi wasallam ọ̀gánu. olùdarí huda falqa iná tóbiya wàfàmù zamani tabafumu wàfànà olùdarí huda abíọ́nà máa sáyé olùdarí huda abẹ́yìnrè sáyé olùdarí huda abáfìní mọ̀nà sáyé olùdarí huda abẹ́ni tí tọ́ni sọ́nà àbísáyé. olùdarí huda. ẹ bá wọ̀ pé ọ̀nà ní ẹ̀rìn àbísáyé. olùdarí huda. ẹ má sọ̀sọ̀ kú sọ ọmọ ọ̀rọ̀ rẹ ni ẹ sọ ẹni tí tọ́ni sọ́nà bẹ́ẹ̀ àbísáyé. olùdarí huda. La ilaha illallah. والكائنات ضياء وفم الزمان تبسم وفناء.
ẹ̀yin tẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ ń gbọ́ Diamond 88.7 lọ́sàájú Supreme Station gbogbo yín tẹ̀ ń bá ń gbé tó wà lọ́wọ́ ẹni sallallahu alaihi wasallam. Wíìdà ìhùdá. tó lè máa ṣe lọ́wọ́ kọ̀ bá jẹ́ yóò yàtọ̀ dá sí sallallahu alaihi wasallam. Ìmọ̀lẹ̀ sì gba gbogbo ayé gbò. Òkùnkùn láyé tẹ̀lé ni. Ẹ̀rí ẹnu gbàǹjọ́ náà. Tabassumu wa fana'u. Sallallahu alaihi wasallam. Wa famu zamani tabassumu wa fana'u. Ẹ̀rí Musa wá gbẹ̀nu ayé. Pé mo mọ̀ sórí rẹ̀. Òun mà sórí inú òun ayé. Mo mọ̀ bí àná mo mọ̀ yí padà kúrò lóògùn. òun mà kú olókun òun mà dì mọ́lẹ̀. Wa famu zamani. Zamani tabassumu wa fana'u. Wọ́n máa fọmọ ọkùnrin lọ́kọ tẹ́lẹ̀ nígbà tán níbi ìdí. Nígbà tí èdè àwọn ọmọkùnrin wọn ti fi lọ́kọ. Wọ́n á máa móbìnrin gùn bí àgùntàn. Wọ́n mọ̀ wá móbìnrin gùn bí àgùntàn. Òun ti lọ́rẹ̀ lọ́dọ̀ ẹ̀ lọ́gùn. Wa famu zamani tabassumu wa sana'u. Wa famu zamani. Ọlọ́mọsà kẹ́wọ́n sí àgbáyé. Wọ́n sì jẹ́lẹ̀ wọ́n dàrú. Afáyé Wàsílám. Tadullu ala mawlidin nabiyyi lónìí ọ̀rọ̀ wa yóò máa tọ́ka lórí bíbí àní Muhammad. Ẹni tí ọjọ́ kan ò lè lọ, ìgbà kan ò lè lọ, kẹ́ ẹ má dàkọ̀ tẹ́lẹ̀. Ìkíni second Kò lè lọ. kọjá kí ẹ má dàpọ̀ àní Muhammad. Láàyè Kátó wá pé a minute kátó wá pé hour Ọlọ́run pẹ̀lú wọ́n ti gbàgbé rẹ̀ ní. wọ́n ti gbàgbé lomi láàrin ìṣẹ́jú méjì. Gbàgbé rẹ̀. Wọ́n ti ń bá nǹkan mi. Ìdájọ́ ìhùdá. Ànábì ò sí gbàgbé. Wíìdà ìhùdá. A sì ní gbàgbé ẹ̀. Kò sí gbàgbé. A sì ní gbàgbé. Oh, sallallahu alaihi wasallam. وفم الزمان تبسم وثناء. أبا وزام سميت أحمد والبار الكريم كذا سماه من قبل ما يجري به الكلام وجاني طائر أرها بأجنحة على فؤادي Sí ọgbà wá, sásìkò yọ gbà wá. ولا ألم Sí yọ gbà wá báyìí. وحر فوق الثرى لله خالقه تلو دي أبا سيبولي تلو ويبه Àfà lókè rántí ọjọ́. Wọ́n ò wí bẹ́ẹ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀. Wọ́n ní iṣẹ́ òwú bẹ́ẹ̀. Wọ́n ní tẹ́ ẹ bá ṣe bó lódì. Ìwà nẹ́bì ni ẹ máa sọ. Wọ́n ní sèrè nẹ́bì. وإذا وجعي رأيت طير عاكفة حولي وقد عكفت للبيت تلتزم لا إله إلا الله. wọ́n lọ bí ìyá ẹ̀ má jẹ́ àyà bẹ́ẹ̀. Wọ́n lọ interview ẹ̀. wọ́n lọ ẹja síbẹ̀ Ẹ yẹn. lọ díẹ̀. Bàjẹ́ tó dá sí ó ní ó ní sùnmíta Ahamada. wọlé báàrí kárí mú kaza sàmáhù mẹ́ǹkà bùnmá yẹjìrì Bìyẹlẹ alamu. Sùmítà Ahamada. mọ̀sọ́ ní Ahmad. Mo lálàá gbọ́ náà ni pé Sami Muhammada. bẹ́ẹ̀ ni. Ó ní mo sì sùn lójú oorun. Ọmọ tí ó lóun sì sùn lójú oorun. Òun rí ẹ̀wọ̀n náà tírèènì ni irin ni tó kọ́ra wọn. Ṣé ó sì ọlọmọsọmọ ọlọmọlẹ̀. Wọ́n gbọ́ ìrẹ́ Amina Sùmítà Ahamada. Sami Muhammad. Sọ ní Muhammad ìlú sì wá fọmọ ló kọ. Ọlọ́ba náà bàbá tó kù. Ó ní tọ́lọ̀ fẹ́ sọ náà. sùnmíta Ahmad. Ẹni tára yóò máa yìn. Tára yóò kárí mú kaza sàmáhù mẹ́ǹkà bùnmá yẹjìrì yẹjìrì bìyẹlẹ karamu. Àwọn ará sámà ẹlẹ́ẹ̀kẹfà àwọn ọmọ pé ànábì ní Ahmad. ẹni. Gbogbo ayé àtòkè àtilẹ̀ máa pè ní Muhammad. sallallahu alaihi wasallam. Torí kíni wọ́n lè máa yìn níwájú kó máa yìn lẹ́yìn. Àṣé àbùkù kọjá lára ànábì. rárá Ẹni ọba wa fẹ́ kábùkù láyé ní máa fàbùkù kà ànábì. yóò wá kan àbùkù kódà àwọn àrọmọdọ́mọ rẹ̀ ọ̀ kan àbùkù. Ànábì nu ò ká tó wá pa wọn sàábé. Ẹni ọba fẹnu àbùkù kan sàábé ọjẹ tán. Ọjẹ tán. kọ̀sẹ̀ tó lè fẹ́ nu àbùkù kan sàbẹ̀. Èmi náà ń ṣe wá sí. kò sí olúwa rẹ̀. Èmi náà ń ṣe wá sí ní ìfẹ́ wọn bẹ̀. àwọn sàbẹ̀ kílẹ̀ ta ló tó wọn. Kò sí wọn. ta lè fẹ́ fi wé wọn. Àìlà àwọn tí wọ́n rí ànábì bíbí rẹ̀. wọ́n gán rí ànábì Wọ́n rí wọ́n jòkó pẹ̀lú ànábì Wọ́n tún wá gbà fún. wọ́n lè sọ bóòlù ànábì tí ń jẹ Wọ́n tún wá gbà wọ́n lè fún. sọ bóòlù ànábì tí ń mu wọ́n wá ń gba kéwú mímọ̀ direct láti ẹ̀rọ ànábì Muhammad tani ọ̀wọ́ abúzà àbẹ̀ dàgbẹ̀ngbẹ̀ kálukú jẹ́rìí Kò sí. kò sólú ẹ̀ wọ́n tún wá gbà fún ànábì Muhammad. sallallahu alaihi wasallam. àṣẹ wọ́jà ní
طائر أدحى بأجنحة على فؤادي فسال السكيم والألم على فؤادي فسال السكيم والألم. ó ní mo fi tán èmi náà mo mọ̀ bí mọ̀kàlì. wọ́n tún gbà ẹnu ayé tàbí ó ní máa mọ̀ sàní ṣe omi nà dọ̀rárì. àṣeyìn sáà nìkan kọ́ ló sọ̀rọ̀ lóun kíni lórí. oníkọ́kọ́ kọ́ ló sọ̀rọ̀ lórí ìtẹ́. ọ̀dà tó bá yẹ pé yìí lọ lọ́wọ́ mọ́jọ́ àwọn mẹ́wàá ni. ọ̀dà à ń bọ̀ ọ̀dà à ń bọ̀. afẹ́ ọ̀sán sọlọ́lá ẹ̀ gbogbo ẹ̀ ń jà ń bẹ́ẹ̀ lé ẹni sọlọ́lá.